normal Muslim tó yẹ pé confirm Muslim bíi ti dáàdì tèmi o ò lẹ́tọ̀ọ́ láti jèrè ọmọ o ò lẹ́tọ̀ọ́ láti rán ọmọ lọ sí school o ò lẹ́tọ̀ọ́ láti provide fọ́mọ o ò lẹ́tọ̀ọ́ láti fọ́mọ lóúnjẹ wákọ̀ bó o lẹ́tọ̀ọ́ láti fẹ́yàwó púpọ̀ wákọ̀ bímọ kalẹ̀ ni. Inú mi dùn pé wọ́n wá expose like I'm trying to explain the rules and regulation of ẹ̀sìn Islam ẹ̀sìn Arabu ẹ̀sìn ẹrú ó ní rules but àwọn tó ń practice ẹ̀sìn wọn ò mọ rules and regulation yẹn torí pé kọ́tọ́ dé bá ló ń ṣe. When you want to practice ẹ̀sìn Islam from the foundation from the roots there's a way you practice it tó yẹ pé inú ànábì gan máa dùn but wọn ò ṣe bẹ́ẹ̀ ló fa táṣìírí wọn ti tú. Is inside hadith, is inside Quran, no phone, no picture, don't do picture. So that one, so that ibi tẹ́ bá ti lọ sọ̀rọ̀ àwọn èèyàn ní máa gbọ́n pé kíni máa yín sọ tó ń sọ rubbish yìí. Then if you are truly practicing as Islam, you will die with it without not knowing the secrets. Nǹkan tó fẹ́ nìyẹn, èèyàn tó bá ní àṣírí as Islam lọ́wọ́, kò ní láti lọ máa sọ preaching lọ online. Ó ní láti die pẹ̀lú àṣírí yẹn so that that ẹ̀sìn yẹn máa go on bẹ́ẹ̀. As a normal Muslim tó yẹ pé confirm Muslim bíi ti dáàdì tèmi o ò lẹ́tọ̀ọ́ láti jèrè ọmọ o ò lẹ́tọ̀ọ́ láti rán ọmọ lọ sí school o ò lẹ́tọ̀ọ́ láti provide fọ́mọ o ò lẹ́tọ̀ọ́ láti fọ́mọ lóúnjẹ wákọ̀ bó o lẹ́tọ̀ọ́ láti fẹ́yàwó púpọ̀ wákọ̀ bímọ kalẹ̀ ni o ò lẹ́tọ̀ọ́ láti rán wọn lọ sí school ilé kéwú nìkan ló lẹ́tọ̀ọ́ sí tó bá dẹ̀ ti kéwú tó bá ti dàgbà wàá fún wọn lọ́kọ mi mo ní experience gbogbo àwọn ẹ̀gbọ́n mi pátápátá tí mo gbọ́njú gbá yàtọ̀ sáwọn tó yẹ pé wọ́n ti lọ sí ìlú òyìnbó wọ́n wà òkè gbogbo wa dáàdì wa kò wọ́n rán wa lọ sí skul kéwú nìkan lọ ní pé ká máa lọ kọ́ èmi nìkan ni mo kéré jù tí mo ní opportunity láti lọ sí skul torí dáàdì mi kú ẹ̀gbọ́n mi adopt mi ó mú mi lọ sí skul ó ṣe everything fún mi. So as a normal Muslim tó ń practice ẹ̀sìn Arabu ẹ̀sìn ẹrú o lẹ́tọ̀ọ́ láti tọ́jú ọmọ o lẹ́tọ̀ọ́ láti tọ́jú ìyàwó tó dẹ̀ lè máa rá àwọn àfáà mi tó ń ná ìyàwó tí wọ́n tó fi ìyàwó lẹ̀ tọkọ̀ ha wọn lẹ́ra tó ń sọ́fà tó ń ru fùfún kiri. Àwọn tó tún practice ẹ̀sìn yẹn ni àwọn Haúsá ẹ ṣáàrí wọn tí oníbàárà pọ̀ tí wọ́n kì í lọ school bọ́ wọ́n máa mọ kéw. So that's what Prophet Muhammad wants. You have to obey his voice. No picture, no TV. When my daddy was alive, mommy mi máa tún manage láti ra TV. Tí daddy wa bá fi lè rí pé TV wà ní yàrá, daddy wa máa lọ fọ́. Wọ́n máa lọ fọ́ pé no torí wọ́n mọ̀ pé secret yìí tó bá fi lè di pé everybody ń sọ̀rọ̀ láìsí kíní ó máa tú òun ló fà tó yẹ pé ìgbà tó tú báyìí sìn àwọn kan ready láti máa lọ pẹ̀yàn tó ń tú àṣírí àwọn kan ready láti máa lọ track ilé ẹni náà torí nǹkan tó wà nù Quran tó ní pé kó ṣe nìyẹn no TV no picture so that tẹ́lẹ̀ nìyẹn bá kú wọn ní ráyè gbé picture ẹ rántí nígbà kan tó fẹ́ tí àwọn èèyàn ṣe organize láti fẹ́ review picture Ànábì Muhammad kí ló ṣẹlẹ̀ wọ́ọ̀ kọ́ ló ṣẹlẹ̀ ńgbà yẹn tí wọ́n yẹn pọ̀ gan ní Iraq tán ní èèyàn kan fẹ́ gbé picture Ànábì Muhammad jáde nǹkankan bẹ́ẹ̀ yẹn wọ́ọ̀ ni everybody máa kú ni cause that's the rules but my daddy did not like it then so he was against it but he could not explain what is going on that why but you are a Muslim why are you against all these Muslim people ibo ló ti rán yín pé kẹ́ máa gbowó bí sẹ́bìlì láì daddy wọ́n ń gbà owó ọmọgọ́ owó ìkòmọ̀ daddy wọ́n ń gbà owó nìkan daddy wọ́n ń gbà mòlímọ̀ kí ló jẹ́ daddy wọ́n ṣe Ànábì ò sọ pé kó ṣe gbogbo yẹn ó lè lọ́kàn fi extract owó kí ló jẹ́ Ramadan lecture daddy wọ́n ṣe Ànábì ò ṣe ó lẹ́tọ̀ọ́ láti wọ mọ́tò tó bá lọ sí Kọ̀tún láti Ṣàngó wàá fẹsẹ̀ rìn dé Ṣàngó láti Kọ̀tún tó bá lọ sí Ṣàngó wàá fẹsẹ̀ rìn dé Ṣàngó bí daddy mi ṣe máa rìn nìyẹn tí daddy mi bá fẹ́ lọ sí Èkó látòyìnbó ó máa fẹsẹ̀ rìn lọ tí daddy mi bá fẹ́ lọ sí Ìbàdàn láti Èkó ó máa fẹsẹ̀ rìn lọ sí Ìbàdàn bá Ànábì Muhammad ṣe lẹ́yìn ò practice kankan ojú ẹ̀sìn lẹ́yìn practice àwọn daddy tàwa ló practice láti root so kí lẹ̀ ń sọ lẹ́tọ̀ọ́ láti jèrè ọmọ lẹ́tọ̀ọ́ láti rán ọmọ lọ sí school ilé kéwú nìkan kó dẹ̀ máa rí so kí lẹ̀ ń sọ practice kankan ẹ̀yin lẹ jẹ́ káṣírí yín torí follow instruction there is a secret book tẹ́ máa fi follow rules and regulation ó wà ń bẹ̀